tí mo jí mo mú tí ajé ṣe. mo ti ṣòwò kọ́nà bá mi fèrè síṣẹ́ mi. ògúngún ní sọdákùn wá pè mí sọ mí dálájé. ògúngún ní sọdákùn wá pè mí sọ mí dálájé. ọjà tí mo dá kalẹ̀ kálájé bá mi fowó lọ. gbogbo apáta kárí tajé ṣe. ògúngún ní sọdákùn wá pè wá. gbogbo apáta kárí tajé ṣe o. ògúngún. ẹ kú ọ̀rọ̀ lájé gbogbo ọmọ alájé pátápátá kò sí ọjọ́ kan tí ajé kì í nájà tiẹ̀. ajé ò máa níbùdó ajé ò máa níbùdó ìrònà kì í ṣe ilé ajé ajé ò máa níbùdó ìrònà kì í ṣe ilé ajé ajé ní ibùdó ilé mi ní ibùdó ajé inú ọjà náà ní ibùdó ajé. níbi tá a wà yìí ibi tí wọ́n ti ń ta adìẹ oko. nǹkan tí mo mì ni pé àwọn adìẹ tó jẹ́ wípé kò kí ń ṣe agric adìẹ ìbílẹ̀ tí wọ́n ta adìẹ tí wọ́n ń ṣe wá ẹ máa bá wa kà lọ. iṣẹ́ wo lẹ̀ ń ṣe? Ẹdìyẹ ni mo ń tà. Adìẹ lẹ̀ ń tà nǹkan tẹ́kẹ̀ máa wò rè. Ẹdìyẹ ni mo ń tà. Ẹdìẹ lẹ̀ ń tà. Mo tẹ ẹdìyẹ. Olóye ṣara lóore sí. Màmá ẹ súnmọ́ bí dáadáa. Tó bá ṣe ó máa dúró dáadáa lẹ́nu. Kò ní tètè gbòó. Ó máa dùn. Ó máa ṣe nígbà. Ẹdìyẹ àgíríkì yẹn ó máa ń tètè sọ ara lẹ̀. Ó náà ṣe máa ń ta ẹdìyẹ oko. Báwo ni dídùn ẹ̀ ṣe rí lẹ́nu dídùn adìẹ oko? Ó dùn dáadáa ó yàtọ̀ sàgíríkì. Ó yàtọ̀ ó máa ń dúró dáadáa lẹ́nu. Ó máa ń dúró dáadáa lẹ́nu. Wípé òkè o ẹ wò ní àwọn gẹ́gẹ́ bí owó ti nǹkan ti wọ́n sí nísìn tí gbogbo ẹ̀ ti gbòde tó jẹ́ pé gbogbo nǹkan ó hàn gógógógó yìí. Báwo ni ṣé lè tún ǹjọ́ bá adìẹ oko? Ó bá adìẹ oko náà nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bíbá yìí ni a ti máa ń ra adìẹ oko. Mo ṣe ń sìn kò dẹ̀ ṣe adìẹ oko rẹpẹtẹ ìbàyìí. A máa ń lára láti ta fún un. Òun náà dẹ̀ ti gbé ọwọ́ pẹ́ẹ́lí díẹ̀. Wọ́n ní pé adìẹ oko pé àwọn ìsàlẹ̀ ń bí ká sọ pé ilẹ̀ Yorùbá nìkan làwọn ti ń rà tẹ́lẹ̀ ṣùgbọ́n nísìnyí ó ti wá di pé kán lọ sí òkè kán lọ sí ọ̀dọ̀ àwọn Haúsá ilẹ̀ Ìgbò kí wọ́n tó lọ ra adìẹ oko. Kí ló wá jẹ́ kó wọ́n? Wọ́n bá tó wà lókùn ìlú náà ni àwọn òde ráyè sẹ́yìn lẹ́yìn báyìí náà. N tó wà lù náà ló jẹ́ kó wọ́n. Pàápàá owó mọ́tò epo tó gbèdé nǹkan yá ti kábà yọwọ́ epo àyọ̀ ọkọ̀ nǹkan yá ti já. Gbogbo ẹ̀ á ti ga sí i. Ṣùgbọ́n ṣá ǹjẹ́ adìẹ oko yẹn ǹjẹ́ ó sì ṣe é rà nísìnyí tó ṣe é rà fún mẹ̀kúnnù? Bí pé ká sọ pé òkè èèyàn sọ pé òun fẹ́ máa jẹ adìẹ oko lẹ́ẹ̀kan lóṣù abẹ́ méjì lóṣù tó ṣe é rà. Ó ṣe é rà dáadáa o. Ó yẹ ẹ jẹ́ ká wò. Ẹ ṣe. Ẹ jẹ́ àwo bẹ́ẹ̀ ṣe ẹ jẹ́ ẹ má dìẹ wá fún ẹ jẹ́ ká wò. Irú eléyìí a lè tà ní 5,000. Irú eléyìí 5,000. Ṣé adìẹ oko náà ni? Adìẹ oko ni ó dẹ̀ gbó dáadáa. Tí akọ ní àbí? Bẹ́ẹ̀ni. Okay. Ó gbó dáadáa. Ẹ wo adìẹ yìí ẹ wo bó ṣe tóbi tó. Ṣé ti rí pé tẹ́ bá dé ọjà Ìtòkú market níbi tí wọ́n ti ń ta adìẹ nǹkan wọn gara wọn níyan lára. Ẹ wò kẹ́ fún ìyàwó yín ní 10,000 naira kẹ́ ní pé ó kọ̀wé yín kẹ́ jáde adìẹ oko ló máa pa fún yín. Ẹ wò lè 5,000 naira ẹ wo bó ṣe tóbi tó lọ́wọ́ 5,000 naira. Kí tún ni àwọn nǹkan míì tẹ́ ń ta yàtọ̀? Adúntẹ̀yẹ ẹ̀tù ó dùn dáadáa bó ṣe wà yìí. Ó dùn. Ṣé ẹ̀yà ẹ̀tù yìí ṣé àgíríkì ẹ̀ wà àbí toko náà ni? Kò ságíríkì toko náà ní gbogbo ẹ̀ ìmí máa ń jù ìlọgan òun náà ó dùn dáadáa tó bá ṣe é. Káléèyàn fẹ́ sọ pé òkè òun fẹ́ runra òun sọ pé ẹyẹ ẹ̀tù ló wù òun láti jẹ ní ọ̀sẹ̀ yìí kó wá sọ pé kíyàwó òun kó ṣe ẹyẹ ẹ̀tù fóun bí èlò ló máa ra ilé lọ́jà Ìtòkú ní Ìtòkú yìí o. Ẹ máa lọ́jà ìsìn ẹ ra 6,000. Ẹ wo 6,000 naira jọba mi wò bó ṣe tóbi tó ẹ wò bó ṣe tóbi tó 6,000 naira. A ní mo sọ fún yín sẹ́ tẹ́ bá ti fẹ́ ra adìẹ ẹ máa bọ̀ tààràtà sí Ìtòkú market. Tẹ́ bá ti dé bíbà yìí ẹ béèrè alájà Ìkọrẹ Adéhùsì. Ẹ béèrè alájà Adéhùsì ṣe wá rí láti bí títí dé ìsàlẹ̀ lọ́hùn yẹn títí dé gbogbo ọ̀hún yẹn adìẹ ọjà kò fi mú wa báyìí. Wọ́n ń tà. Ẹdìyẹ tó lọ́wọ́ jẹ́ nípa ìgbé tí a máa ń ra bíbá má dé tó pé máa dira lọ́wọ́ wa kò sẹ́dẹ̀ tẹ́lẹ̀ tẹ́ wáyọ̀ tẹ́ nira. Tí irú adìẹ gólóbà yìí nísìn
tí èèyàn bá fẹ́ rà á ká ní pé ọkọ sọ pé adìẹ gbólóbà lóhun òun jẹ o ní ìparí oṣù o kó wá sọ pé òun fẹ́ ra irú eléyìí tó tóbi bí èlò lẹ máa fún. a sì fún níbi 15,000 17 18 20. bó ṣe ń tà á nìyẹn ẹ̀pọ̀ ọ̀rọ̀ lájé ẹ̀ẹ́dẹ̀ máa ta o ṣé tá bá ti wá yín dé ọjà ibo lẹ pé bí. ọjà tó kù a máa ríra ń bẹ̀ wọ́n máa béèrè káwọn náà ṣe máa béèrè yín lọ́jà tó. ẹni ẹ béèrè mọ́mì Basira Mrs. Shakirat Hasan. ok ẹ ṣeun adúpẹ́. ògúngún ní sọdá kò wá pé wá fẹ́ kí o máa bọ̀.